Ọlọpaa kó àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó fẹ́ dá wàhálà sílẹ̀ lẹ́kọ̀ọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ méjì kan lásìkò tí wọ́n ń lọ gbẹ̀san ikú ọ̀kan lára wọn. Lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹfà ọdún yìí ní agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fi ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn. Hundeyin tí kò dárúkọ àwọn afurasí náà sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ayé tí wọ́n jọ ń jà ni wọ́n tọpasẹ̀ wọn wá sí àdúgbò kan ní Mushin, ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró tẹ̀ wọ́n kó tó di pé wọ́n ríbi ṣọṣẹ́ wọn. Àwọn ọlọ́pàá tẹ̀sán ọlọ́sàn ni wọ́n mú àwọn afurasí náà ní Mushin pẹ̀lú ìbọn ìbílẹ̀ pòńpò kan lọ́wọ́ wọn. Lásìkò tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ ẹyẹ tó ń da omi àlàáfíà agbègbè Abattoir Agége nípínlẹ̀ Èkó rú làwọn. Alukoro ní tí kì í bá ṣe pé ọwọ́ tètè tẹ àwọn èèyàn yìí ni rògbòdìyàn àti ariwo ẹkún ìbá tún ti gba àdúgbò tí wọ́n ń lọ kàn, èyí yóò sì tún ṣokùnfà ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn míì lágbègbè ọ̀hún. Bákan náà ló tún sọ pé Mushin làwọn afurasí yìí jẹ́wọ́ pé àwọn ti ra ìbọn tí wọ́n ká mọ́ àwọn lọ́wọ́ àti pé àwọn kò torí nǹkan méjì rà á bí kò ṣe nítorí pé àwọn fẹ́ lọ gbẹ̀san ikú ẹlẹgbẹ́ àwọn táwọn ọmọ ẹgbẹ́ ayé ìṣekúpa lágbègbè Abattoir nílùú Agége. Lẹ́yìn náà ló kìlọ̀ fáwọn oníwà ìbàjẹ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó àti iléeṣẹ́ ọlọ́pàá kò ní fààyè gba ẹgbẹ́ òkùnkùn àtàwọn ìwà jàǹdùkú míì ní ṣíṣe. Àwọn afurasí ọ̀hún ṣì wà lọ́dọ̀ àwọn agbófinró di bá a ṣe ń sọ yìí nítorí ìwádìí ṣì ń tẹ̀síwájú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.